ilé ti jóná, ṣọ́ọ̀bù ti jóná, kò sí nǹkan kan, kò sáṣọ, kò sówó. Dádì mi ló kọ́kọ́ kọ́ ṣọ́ọ̀bù yìí kó tó di pé mo take over. So wọ́n dẹ̀ mú gbogbo ṣọ́ọ̀bù yẹn pen àrímú jáde, wọ́n dẹ̀ jó láti òkè délẹ̀. Mo pààkì mọ́tò mi nílẹ̀, gbogbo gíláàsì mọ́tò mi náà fọ́ kí n tó dé. So wọ́n dẹ̀ jó ṣọ́ọ̀bù ìyàwó mi náà. Mo rò pé nǹkan tá a rí níjọ́ Thursday tó jẹ́jọ́ Àlàmísì, alábàárù kan oru tòmátòsì ọjà mọ́lẹ̀ síwájú aláboyún kan, ó wá lọ sínú ọjà, ó lọ mú apẹ̀rẹ̀, ó kó tìmátì yẹn àti aláboyún yẹn náà wọ́n jọ kó tìmátì yẹn sínú apẹ̀rẹ̀ yẹn, ó wá fi pọ̀tọ̀pọ̀tọ̀ yẹn tó wà ń bẹ́ẹ̀ lẹ̀. Obìnrin yẹn wá sọ wípé tìmátì tó ti bàjẹ́ tó kó lẹ̀ padà wá kó, olóhùn òní wá kó. Obìnrin yẹn ní kò ní lọ. Bí Haúsá alábàárù yẹn bó ṣe ti aláboyún yẹn nìyẹn, arákùnrin kan ń so bàtà ní opposite bẹ̀, arákùnrin yẹn lọ wá bẹ̀ pé aláboyún lẹni tí ọ̀nà yìí ọ̀sán yẹn sá ti nǹkan bọ̀wọ́ ọgbà ẹni yẹn ọ̀sán pọ̀ ẹ̀jẹ̀ nímú ọ̀pọ̀ ẹ̀jẹ̀ lẹ́nu. Àwọn ọ̀sẹ̀ ẹ̀rọ hospital kan níbà yìí, ìbàdàn pé débẹ̀ wọ́n fi oxygen sí la. Àwọn hospital yẹn ní ká sọ 30,000 naira. Alhaji Kẹ́hìndé bíríkìlà olóògbé 30,000 yẹn lẹ̀. Àwọn ọmọ ilé bàbá Sẹ́ríkì níbi 8:30 bàbá délé bàbá Sẹ́ríkì, wọ́n ní bàbá ṣẹ̀ṣẹ̀ gba abẹ́rẹ́ ni wọ́n sùn. Ọmọ bàbá wa sọ fún wa wípé ọ̀rọ̀ yìí tó bá di aago 9 lọ́la ká tètè padà wá. Ó sọ fún àwọn Haúsá yẹn pé kí wọ́n lọ wá alábàárù tó gbá yẹn ní nǹkan wa, ó ti sálọ ní Akínyẹlé wọn ò rí mú. Ọwọ́ ní kí àwọn alábàárù yẹn tètè gba 30,000 naira ẹjọ́ láàárọ̀ la ká lè dá padà fún ẹni tó yá 30,000 naira. Ìta rí mọ nìyẹn. Nígbà tí mi yẹn délé bíi 10 wọ́n bá pè mí pé ẹnìyẹn ti kú. Mo wá sọ fọlọ́ pé ọlọ́run mọ́jà rí wàhálà ṣáṣá o. Níjẹ́ ìrìn yẹn báyìí náà ló kú. Àtúnṣà kú ìyẹn ló wá dá wàhálà lẹ̀ tó di riot. Tó yẹ pé àwọn èèyàn wá ń sọ pé àwọn ò ní gbà, àwọn ò ní gbà. Bẹ́ẹ̀ sì náà ni èmi gan tí mo bá ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí, mo pààkì mọ́tò mi nílẹ̀, gbogbo gíláàsì mọ́tò mi náà fọ́ kí n tó dé. So wọ́n dẹ̀ jó ṣọ́ọ̀bù ìyàwó mi náà. Àwọn Haúsá pa Yorùbá púpọ̀ gan, Yorùbá náà dẹ̀ pa Haúsá ọ̀pọ̀ rẹpẹtẹ. Ẹ̀yìn tí ń wò báyìí wọ́n ti ń lẹ́gò, mo ti súré wọnú ilé, mo tilẹ̀kùn mọ́ rí ẹgbàá mi o, ẹgbàá mi gbogbo orí ilé báyìí ìgò pẹ́rẹ́rẹ́rẹ́ ẹjọ́ nítorí Ọlọ́run bẹ́ẹ̀ ni wọ́n sọ wípé kò sí ìyá kò sí bàbá, ẹ dákun ẹ má pa wá nítorí Ọlọ́run, àmọ́ bí wọ́n ti ń jà àṣàǹké wọ́n ti kíná bọ ṣọ́ọ̀bù ń bẹ̀, òórùn náà là ń gbọ́ pé kí ni rùn báyìí. Ẹ̀yìn táwọn iná ti nàró, ẹ gbà wá o àti súré jáde bá a ṣe ń sá lọ báyìí bẹ́ẹ̀ wọ́n ń lé wa lọ ni wọ́n ń lẹ́gò. Ilé ọ̀rẹ́ mi kan wà ń sálẹ̀ tí mo lọ sá pamọ́ sí, àsáwọn ti gbẹ̀kú lè sá lọ, opó sì ni wọ́n ti gbẹ̀kú lè sá lọ. Ìgbà tí ń fi padà dé wọ́n ti sọ náà sí ṣọ́ọ̀bù àti ilé tiwa. Ní tí mo mú jáde rè kò sí nǹkan kan, kò sáṣọ, kò sówó, kò sí nǹkan kan mọ́. Kó ràn mí lọ́wọ́ ni alátẹ̀pípọ̀ ni ìyá sẹ̀rí sásà, kò sí nǹkan kan mọ́. Wọ́n pè mí lọ́jọ́ Friday láàárọ̀ pé ìjà kan ṣẹlẹ̀ láàrin Haúsá àti Yorùbá, pé ibo ni mo wà, pé kí n tètè pa àwọn ọmọ mi kán wá sí ṣọ́ọ̀bù, bọ̀bọ́ ètò bá mi dúró nọ́mbẹ̀ ò lọ. And ṣọ́ọ̀bù dẹ̀ ti wà ń bí for the past, mo jogún ẹ̀ lọ́wọ́ pọ́psì mi ni, dádì mi ló kọ́kọ́ kọ́ ṣọ́ọ̀bù yìí kó tó di pé mo take over 2006 ni mo ti ń lo ṣọ́ọ̀bù yìí fúnra ra mi till now. So wọ́n dẹ̀ mú gbogbo ṣọ́ọ̀bù yẹn pen àrímú jáde, wọ́n dẹ̀ jó láti òkè délẹ̀. Sẹ́ríyà tó nílé ìyá wa náà ní Yàláìdé. Sẹ́rẹ̀ tó ní bíbí yìí, ara rẹ̀ ò yá ọ̀sẹ̀ bóde bí ọ̀sẹ̀ méjì ni. Àwọn alájọ́ máa bọ́ ta. Àwọn aláwọ̀ wọn bọ́ ta tó ti ṣe ìwọ lọ́wọ́ sọ lẹ́sàn-án. Ó yẹ kó wọ́n jó ṣọ́ọ̀bù rẹ̀. Kò dá o, kò dá o. Wọ́n jó ṣọ́ọ̀bù 2 story. Wọ́n tún jó gbogbo ṣọ́ọ̀bù rẹ̀ tán yọ síbẹ̀. Gbogbo ẹ̀ wọ́n jó tán. Ilé wa rè. Ṣọ́ọ̀bù wa ni wọ́n fi sọ́wọ́ yìí. Ṣọ́ọ̀bù ló ti ẹ̀pọ̀ jù. Gbogbo ṣọ́ọ̀bù wa Ilé náà. Ṣọ́ọ̀bù mẹ́ta lọ sùn. Ilé kan náà nù tí wọ́n sùn. Ilé ìyá wa rè. Wọ́n ti sun gbogbo ẹ̀. Ó yẹ kí wọ́n tún jó kẹ́míìsì. Tó bá ṣẹlẹ̀ lọ́jà. Méjì tí wọ́n kó wọn bọ̀ o.
mo ṣe ń bọ̀ wá síbí yìí mo wo ojú àwọn èèyàn láti ilé Sẹ́ríkì Ṣáṣá tí mo fi débí mo sì rí i pé inú yín ò dùn. mo rí àwọn ìṣọ̀tí òjóná ṣùgbọ́n torí pé mo ti ọjà yìí wọn ò lè ná nǹkan kan péré ni mo fẹ́ bá yín sọ lónìí. ìbéèrè mi sí yín ni pé ṣé ẹ̀yin lẹ fi ìjọba ìsórí àlééfà abẹ́yìn kọ́? tó bá wá jẹ́ pé ẹ̀yin lẹ fìjọba yìí sórí àlééfà ìjọba yìí á ṣe nǹkan tó tọ́ àti nǹkan tó yẹ fún yín. mi ò fẹ́ kí ẹ̀mí ẹnìkankan mi ò fẹ́ fẹ̀mí ẹnìkankan pàdánù mọ́. ẹ jọ̀ọ́ gbogbo àwọn tí wọ́n wà ní Ṣáṣá bíi ń tá jẹ là ń wá o Ọlọ́run ò ní jẹ́ ká pàdé nǹkan tá a jẹ wá. mo ti sọ̀rọ̀ ní ìjẹta tí mo wá sí ọ̀dọ̀ baálẹ̀ ń bì mo sì dúpẹ́ lọ́wọ́ àwọn ẹlẹgbẹ́ mi tí wọ́n wá ntáwọn náà wá ṣe ò ní pé wọ́n bá àwọn Haúsá tó wà ní ọ̀dọ̀ Sẹ́ríkì Ṣáṣá wọ́n bá wọn sọ̀rọ̀ a tún jọ wá síbí láti bá wa sọ̀rọ̀ láti sọ wípé ẹ jẹ́ ká fi èdè nú gbogbo wa ti jọ ń gbé papọ̀ ntí a fẹ́ ó ní ìlọsíwájú àti ìdàgbàsókè ẹnì kọ̀ọ̀kan wa àti agbègbè wa abẹ̀yìn ni mi ò ní fi ẹ̀mí ẹnì kọ̀ọ̀kan yín ṣòfò ẹ ṣeun mo dúpẹ́ o.